now gbọ́ ìrírí tó ṣẹlẹ̀ yìí arákùnrin yìí kò lọ Amẹ́ríkà kò lọ London kódà kò lọ France débi tí ó lọ Germany tàbí Spain tàbí Italy orílẹ̀-èdè Libya ló lọ. Libya African country ni àbí bẹ́ẹ̀ kọ́ ni African country ní Libya ọ̀nà òkè ọya báyìí ni wọ́n máa ń gbà lọ òun náà kú nílé bí àwọn ẹgbẹ́ ẹ̀. God bless you sir, God bless you ma. Ó ní mo léèyàn kan tó lọ tó délé tó ṣàlàyé fún mi pé láti Sókótó ọ̀ṣọ́ ìlọ́ọ̀sì ni wọ́n máa ń fi kó wọn. Ìlọ́ọ̀sì wọn kì í ṣe pé jókòó comfortably o wọn ó sin papọ̀ bí ẹja sandéènì àwọn kan ó jókòó sí ti ìlọ́ọ̀sì wọ́n máa sáré eré burúkú nínú pápá nínú eruku bọ́lọ̀ ń bá bọ́ ṣe kò fi áǹkì tàbá aṣọ dimú torí eruku eléyìí wọ́n máa sáré eré lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ débi pé àwọn èèyàn máa jábọ́. Do you know the irony? bí èèyàn bá jábọ́ bẹ́ẹ̀ lórí eré wọn èyí dúró gbé o torí kò sẹ́ni tí ó tọ́jú ẹ̀. ńgbà tárákùnrin wá sọ̀rọ̀ débì kan máa play voice ẹ̀ mo bá pàdé ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ lórí mi máa play voice ẹ̀. So ó ní mọ́tò tó gbé àwọn ó ń dé àwọn ibìkan ó ń já wọn lẹ̀ níbi tó ti wá já wọn lẹ̀ last táwọn ti máa nídìí mọ́tò míì ńgbè làwọn sùn mọ́jú òǹgbẹ wá ń gbé àwọn wá rí kànga ń bẹ̀ làwọn wá fa omi mu ó dijọ́ kejì tí kan nú àwọn lọ wọnú kànga pé bóyá kóun ó bomi kóun ìbọ́jú ní wòkú èèyàn ń bẹ̀ ẹ̀yin ará níbi tá a ti mú mi lánàá kí dúbìrì pé òkú èèyàn bẹ́ẹ̀ òkú èèyàn bó ògùn ọba débi hàn lọ wọ́n ti mú mi o wọ́n mú mi àmútẹ́rùn àmúgbádùn ni o bí èèyàn tọ́ bọ̀ náà fún jù bẹ́ẹ̀ lọ kò sí ní tí ó pọ̀ yọ̀ọ́kàn bí tọ́ yóò bì kun lásán ni kò sí nǹkan kan tí ó rí pọ̀ omi tó ti mu látàlẹ́ àná tó ti sínkì sínú ara. Mo ṣèwádìí ẹ ń bá mú mi tára òkú ti sun sí kí ló ní í ṣe sí ìlera àti kí ló ní í ṣe sí ìlera ara Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀ bá mi gbìyànjú láti bá mi share program yẹn ẹ dákun mi ní wáyìntì ẹ bá mi share ẹ̀ láàrin ìṣẹ́jú kan péré náà ni ẹ má bínú n kò tó yé dá lágara. So like I said mo ní mo ṣèwádìí ẹ ń bá mu mi tí òkú ti sun sí lára kí ni yóò ṣẹlẹ̀ sí. If you have consumed water from a well containing a woman body, seek medical attention immediately. Even if you currently feel healthy, consuming water contaminated by a decomposing corpse poses severe biological risk, immediate health risk, pathogenic bacteria. Lára tí mo ń fà nù èwo ni pathogenic bacteria? Decomposing body releases high volumes of dangerous bacteria including E. coli, Salmonella and Fibric cholera. Kí tó ló lè fà? Severe illness. Injection can cause life-threatening infections, violent gastroenteritis, typhoid fever, and hepatitis. Ìmíì tó ní chemical contamination. Decomposing tissues releases toxic gases, organic compounds, and potentially embalming chemicals into confined water. Ìkan túnú mandatory action, stop drinking,
Do not consume any more water from that source. Go to hospital. Now, then go to hospital. Tell the doctor exactly what happened so they can screen for specific waterborne pathogens. Report to authorities. Contact local law enforcement and public health officials immediately to secure the well and investigate the scene. Now, ìkankanú àwọn tí wọ́n sọ yìí ò lè ṣẹlẹ̀. Ẹ pé Kennedy inú pápá lọ́hùn ni. Àkọ́kọ́ ni pé kò sí ìjọba téèyàn ó rò fún. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn tán kò nínú pápá yẹn. Kò sí dókítà tí wọ́n láǹfààní àti rí torí láti inú ìjàngbọ̀n yẹn wọ́n tó ń bọ́ nínú ìjàngbọ̀n míì ni. Níbi tí wọ́n ó dé sí ọwọ́ àwọn ọlọ́pàá wọn bọ́ sí. Níbi tó jẹ́ pé ń fò kúrò nínú ilé ó ń bẹ́ sínú èso ẹlòmíín tibẹ̀ kú ẹni tí ó dá lẹ́sẹ̀. Síbẹ̀ ńlá tí wàá sọ pé àmọ́ ibi tí àmọ́ ilé ìwòsàn kàbí ibi tí wọ́n ti máa gbà wálẹ̀. So lo and behold, lára àwọn ìṣẹ̀lẹ̀ yìí ń lọ ṣẹlẹ̀ sí arákùnrin tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó tún wá ní láàárọ̀ ọjọ́ kan àbúrò òun lálàá ẹ̀kọ́ tí ń bẹ́ńbẹ̀ ẹ mọ píìkì ẹ o. My lovely brothers and sisters, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n kéèyàn ọmọdé ọ̀jọ̀gbọ́n gan ó ní browsing phone WhatsApp ń bẹ lórí ẹ̀. Every morning tó bá kọ́kọ́ jí èmi tèmi tí n bá kọ́kọ́ jí ń kọ́kọ́ náwó mú fóònù mi WhatsApp ni mo kọ́kọ́ fẹ́ wò àwọn new message wo ló wọlé kí ni táwọn èèyàn bá mi sọ kí lè tó mọ́ WhatsApp ni màá kọ́kọ́ wò. So kánígà yìí wo fóònù ẹ̀ kò ní run into another trouble níjọ́ kejì ó dẹ̀ tún lè run into it lọ́nà wo ò ní wípé ó lè má gbàbúrò ẹ̀ gbọ́. Àbúrò rẹ̀ lálàá bọ̀dá mi o ẹ má gbìyànjú àti jáde láàárọ̀ yìí o mo lálàá pé wọ́n yìnbọn fún yín. Lo and behold wọ́n dẹ̀ yìnbọn fún. Meanwhile kò open message kó tó di pọ́ kúrò nílé. Níbi tó tún wá lè dé tó jẹ́ pé o lè má ṣalábàápàdé mẹ́sẹ̀gì yẹn tó máa kọ́sẹ̀ fúnjọ́ mi. Ó ní pé o lè tún dá wọn lọ́nà tí bá ti gba fóònù yẹn àbá sì ti pa. Kẹ́ẹ̀wò ibi tílé ayé lẹ́tìkẹ́ sí kẹ́ẹ̀wò ibi tílé ayé ní kọ̀rọ̀ sí. Olórílẹ̀-èdè Libya Nàìjíríà láti sọ pé wọ́n ń jalè ní Nàìjíríà. Ti Libya according to ìròyìn ó lágbára ju ti bíbá ẹ lọ. Kennedy ò ní pé lọ́hùn-ún wọ́n lóore ọ̀fẹ́ àti gbébọn rìn. Òun àtọ̀rẹ́ òun táwọn jọ kúrò ní káàmpù kan láti káàmpù yẹn wọ́n mú ọ lọ sẹ́wọ̀n. Ìjáde wọn látẹ̀wọ̀n ọgbàlé arákùnrin tán jọ pàdé lẹ́wọ̀n wọ́n jọ ń gbé ó ní jẹ́jẹ́ sí eléyìn ọmọ kankan kò mọ̀ rin Libya. Ohun tóun ti pẹ́ ń bẹ̀ ó ti gbédè wọn. Tóun bá fẹ́ wọ mọ́tò láàrin ìgboro Libya ó máa ń sọ ọkọ̀ wọ̀ ni. Wọn ò bí òun dáa kó òun wọ tasí tó bá ní tinted glass. Òun fẹ́ ra nǹkan òun wá rí ọ̀rẹ́ òun táwọn jọ ń sùn yẹn títí ń dùnádùrà pẹ̀lú taxi kan òun wá ń fura pẹ̀lú taxi yẹn pé ẹgbẹ́ yìí ní fura nú òun wá dọ́gbọ́n ṣẹ́jú sí lọ́ọ̀kan pé kọ́ mọ̀ wọ̀ ọ́. Lóòótọ́ arákùnrin ọ̀hún gíráàbù ojú tóun ṣẹ́ sí but at the end of the day kò sáwọ̀ taxi yẹn ńgbà tóun ò ti súnmọ́ ńgbà tó jẹ́ pàmò sí ìjọ ń lọ ni torí pé arákùnrin yìí ọmọ nǹkan kan tiẹ̀. Lo and behold wọ́n dúró wọ́n padà rí taxi míì ńgbà tí wọ́n wọlé ìkan wọlé ń bí ìkejì wọlé ń bẹ̀rùn wíwọlé tó ń wọlé ló ń wá rí dráìfà síìtì tó wà níwájú ó gbé AK-47 síbẹ̀ báwọn ṣe wọlé ńlọ bá gbé AK-47 ó gbé sáàrin tán òun kọ́ wò pé sóhun ò ti dáràn báyìí
bí bọ́ọ̀lì ò sí sáré bọ́ọ̀lẹ̀ bó ń bá sáré bọ́ọ̀lẹ̀ sóun lè sáré tó bọn ìwọ Ọlọ́run sóun ò sí ọkọ̀ wọ̀ báyìí ń kọ́kọ́ wò wípé bọ́yá ẹni tọ́kàn fi ń dìfẹ́ǹdì ara ẹni àbí kan nínú àwọn ọmọ burúkú tí ń bẹ ní Libya tọ́jọ́ ọmọ Libya òun ṣàfọkàn gbàdúrà inú tó ń rò ní tẹnìkejì òun tóun ọmọ nǹkan kan bó ń bá bọ́ọ̀lẹ̀ tó ń fẹ́ sá lọ òun náà bọ̀ bọ́ọ̀lẹ̀ yóò fẹ́ mọ́ sá lọ kọ́mọ tí ń lé òun tàbó lè mọ́ fura kí wọ́n má lọ da àwọn níbọn ókè o àwọn wá déjọ́ san bìkan àwọn dóríta bìkan oríta abẹ́hùn ìyànà kan lọ lọ́wọ́ àlàáfíà ìkan lọ sọ́wọ́ wájú ntọ́ lọ sọ́wọ́ wájú ó lọ síbi táwọn ó ti bá àwọn èrò pàdé ntọ́ lọ sọ́wọ́ àlàáfíà ó lọ sí kọ̀mọ́ orí ní kọ̀mọ́ ní mọ́kì nìkan níbi tá ń pè mọ́kì nìkan ìyá mọ́mì mi ní máa ń sọ bẹ́ẹ̀ á ní mọ́kì nìkan ni ó gbá o tàbí mọ́kì nìkan mo gbà débí that is kọ̀rọ̀ tó silent tó jẹ́ pé ò ní báyàn pàdé mọ́kì nìkan means tó ti ní mọ́ kí àwọn èèyàn lọ kí àwọn èèyàn bọ́ ẹ̀ ńlẹ́ o ẹ kú iṣẹ́ o ẹ kú kalẹ̀ o ṣe dáadáa ni ẹ kú ilé o nǹkan o tó bá ti rí àwọn èèyàn lọ́tún lósì láyé àtijọ́ àwa tájọ́ máa yé àtijọ́ a lè ṣe ká kọjá wájú ilé èèyàn ká mọ́ kí wọn. so wọ́n jẹ́ kọ̀rọ̀ tán ti máa ń ṣe àwọn èèyàn ń jàǹbá tán ti máa ń jà àwọn èèyàn lólè eré ò sí sábọ́lẹ̀ nínú mọ́tò tí ń sáré lọ ń ṣàfọkàn gbàdúrà pé gbọ́ Ọlọ́run wọ́n jà arákùnrin yóò yà sọ̀wọ́ òsì o lo and behold èmi tí ń tòótọ́ ti parí lẹ́tà ọwọ́ àlàáfíà tó ń gbàdúrà kọ́ mọ́ yà sí náà lọ yà sí ńgbà tọ́lọ́ ó ṣe ó kàn rìn síwájú díẹ̀ ló bá páàkì ó páàkì ló bá gbébọn jáde pé àwọn o owó tí ń bẹ lọ́wọ́ àwọn dà àti fóònù àwọn káwọn oko wá ní ìsìn ó bá kọ́ọ̀kì ìbọn ìwọ gbàgbọ́ nínú iṣẹ́ ìyanu Ọlọ́run eléyìí tó ṣẹlẹ̀ yìí ni wọ́n ń pè ní iṣẹ́ ìyanu Ọlọ́run ó yìnbọn fóònù ẹ̀ẹ̀mejì kọ̀ọ̀rán ohun òsì sáyé tarí ó dojú ẹ̀kọ́ ìkejì ohun ìbọn há ibi tó ti ń wọ làwọn sáà ń bẹ̀bẹ̀ pé kó dákun kó jọ àwọn olówó lọ́wọ́ tálíkà làwọn àwọn òsì yọ fóònù àwọn jáde kúrò lápò so àwọn sáà ń bẹ̀bẹ̀ ọba ní káwọn okòṣì káwọn okòrí burúkú àwọn káwọn máa lọ yóò yìnbọn lọ àwọn kò ní yìnbọn lọ àwọn ń làwọn bọ́ dọ́dọ̀ àwọn ará àwọn táwọn ọjọ́ máa ń lọ ibi iṣẹ́ náà làwọn ń lọ lọ́jọ́ náà làwọn bá kóròyìn palẹ̀ fáwọn tó kù ntójú àwọn rí ntójú àwọn rí rè iṣẹ́ kò ṣeé ṣe fáwọn lọ́jọ́ náà mọ́ sí lára àwọn sáà ń gbọ̀n pé àwọn ìbámu ti dòkú nísìnyí àwọn ó ti dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ àwọn ìbá ti yára dàgùn tán jẹ́mọ̀jẹ́mọ̀ ìṣẹ́jú mélòó làwọn ò fi dá láàmù tí jẹlẹ́ bá ògiri so ìgbà táwọn tó kù àwọn rí pé ara àwọn ò balẹ̀ ọkàn àwọn ò gbé náà fà wọ́n sí inú táksì pé kó máa gbé àwọn lọlé ńgbà táwọn délé làwọn tó tan fóònù ló ń torí mẹ́sẹ̀gì àbúrò òun pé kó wọ́n má jáde kúrò nílé lọ́jọ́ náà òun lálàá o pé wọ́n yin olódì òun níbọn like I said ẹ̀kọ́ tí ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ olórè mi ẹjá farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́. Out from the days that we don't do like 2 weeks, almost 2 weeks. Almost 2 weeks náà lò nínú desert nínú pápá tí ò sí nǹkan kan aṣálẹ̀ tẹ́ ẹ̀ ti lè rí ẹ̀kan òjò kò sí ní tẹ́ẹ̀rà jẹ bẹ́ẹ̀ lówó lọ́wọ́. I will not about 2 weeks. I don't really remember now. That we can't reach one spot. That spot where we reach now, we reach there early morning. We reach there early morning. They just drop us there too. When they drop us there, now we go. There's a well there. One well there that side. So that way now, and then we go draw water. Like we take everybody just they drink water. We drink water finish. Do you know that when they break, we discover human being for this other way.
And if you first see the water, we don't drink water. Very brown water. We see over this side the way. We don't die there. But at this time, now, no bad thing to us. Don't be big deal. Everybody just like, person don't die there, so don't die. Oh, person, yeah. That was from there we drive our range or some motor again. We continue. And that's when we reach that they don't come drop us now. So from there, now another set of drivers now will come carry us. They cross the Libyan desert. Because Libyans say they still get desert. Because so we know they go through straight road now, corner. So they carry us go dodge road, enter corners and the rest. Now that side now we would do. Now me and my guy won't go buy food. Or cook. Because the first of one week after 3 weeks, we never eat better food. Going outside now we take see that police. This thing will come be like, oh more, everybody there on guard. Like we'll take. lóyìnbó ọ̀sẹ̀ mẹ́ta wọn rí nǹkan tó dáa jẹ àwọn wá débi táwọn ti fẹ́ lọ ra oúnjẹ táwọn ó sè iná tún rọ́lọ́pàá ní wọlé tí wọ́n kọ́kọ́ wọlé. Excuse me. Bless you. Then we finish that one, we go back. They calculate on my head, say, we don't see. You don't say you're on your own. I don't tell you they arrest you here in a prison direct. And they are prison on another ball game entirely. Those guys. With the stories over the year, I thought they careful. But then I never calculate and finish. Then those motor drive come inside. If you see this fence, all of us try to run to try to jump. Get so to jump those things finish. They finally said to themselves, so you have everybody come back. Now so they come back, people now they come with different injury. People they come with different injury. Some people the leg don't break or some jump enter gutter. But that particular Baba they talk, that one very significant that day. Because in the jump enter iron. That jump in jump, inside iron the jump enter like they will carry on. People see he was bleeding real bad. It was bleeding real bad. But then that same day, the evening of it, they gather motor, they gather us. We moved to the next camp. Even with the guy who... Nah, he didn't go with us. Oh, so he probably died. Yes, probably he died. Probably. But they don't add them to motor like that. ẹ̀rọ bá ti kú wọn ìgbé wọn mọ́tò mọ́. All right, this is the real story. You told a story about a dream your sister had, and this was after your first attempt. After my first and second attempts, now I don't decide to go anywhere again. I just want to come back house. And your sister said there was an attempt to shoot you? That's what happened. That morning, I wake up. Normal morning, I wake up. Now I go sugar grand, go walk. As I wake up that morning, on a very early morning, one of my guys will meet for prison there, for that second prison. When he meet, we did together, and in a JJC. I don't really know about the countryside, so I carry on. I mean, on my side now, I can't stay. So me and him would go walk together early morning. So normally, now me they always stop car. They talk to car. We don't already dey for the system. We don't already know what the country. So they use the stick. They very medicinal. One, ẹ má bínú tí n bá láǹfààní láti play video yẹn dàbí alára mò ń gbá wọn sáǹdì kan sàlẹ̀ and ẹ̀rú YouTube sì ń bà mí. Now, kí ni bone of contention? Ó ní wípé àkọ́kọ́ gbogbo àwọn tí máa ń travel out tàbí àwọn tí máa ń ní lọ́kàn láti travel out. Like ẹnìkan ló ń fẹ́ lọ sí Denmark àbí Poland, mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀? Ó ní iṣẹ́ wà ń bẹ̀, wọ́n sọ pé wà ń bẹ̀ lọ wá ń lé Poland. Irú iṣẹ́ wo wọ́n sọ fún ọ pé wà ń bẹ̀? Ta ló sọ fún ọ pé iṣẹ́ wà ń bẹ̀? Ọdún wo ni wọ́n ti sọ fún ọ pé iṣẹ́ wà ń bẹ̀? Ṣé iṣẹ́ tán sọ fún ọ pé wà ń bẹ̀ sì padà wà ń bẹ̀? Torí ibi tán sọ fún ọ pé iṣẹ́ wà, ọ̀pọ̀lọpọ̀ ti trooping, wọ́n ti take over àwọn iṣẹ́ yẹn. Canada ti gbogbo à ń pariwo ń gbà náà. Canada gan ti kún. Ìgbà kan náà sọ pé Canada ṣẹ̀ṣẹ̀ dá state kan lẹ̀, wọ́n wá fẹ́ popularize state yẹn, wọ́n fẹ́ kí state yẹn ó kún, wọ́n fẹ́ káwọn èèyàn ó kún bẹ̀. So àwọn immigrant ni wọ́n ń fẹ́ nǹkan iṣẹ́ tí wàá ṣe ó ti wà ńlẹ̀, ilé tí wàá gbé ó ti wà ńlẹ̀. Lo and behold, Canada náà ti kún, kò sórílẹ̀-èdè tí ò tí ì kún, kò sẹ́ni tó sọ wípé kẹ́nìkan kan ọmọ travel out o. Kò sí bó ṣe sọ tó àwọn tó ní lọ́kàn láti lọ padà lọ, àwọn kan ó sì padà jẹ lọ. Láì mọ iye ọ̀nà any country tán bá lọ wọn ò rí tí wọ́n ṣe ń bẹ̀. Ṣùgbọ́n brother mi sister mi kó o tó lọ ṣe àṣàrò dáadáa, arithmetic ẹ dáadáa. Kí ni tí ń bẹ ńlé tó o fẹ́ fi ilẹ̀?
because sọ́rẹ́ mi ní kí n pe ní àbábúrò mi kan òun dé láti Burkina Faso Cape Verde country tí ó gbá bọ́ọ̀lù pẹ̀lú Argentina ń ló ti dé ok mo á béèrè lọ́wọ́ ìwé pé kí ló wá lọ síbẹ̀ ok now ṣé mọ̀ wípé ẹni ìyá ń jẹ òní tètè mọ̀ sorry o pọ́lì òun náà lè máa wo program yìí o because ẹ̀kọ́ máa ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wa tàbáwọn èèyàn tó súnmọ́ wa aburú ni pé ká má wàá lo ẹ̀kọ́ yẹn fẹ́ lòmíì láti kẹ́kọ̀ọ́ torí pé ó ń tọ̀ ń súnmọ́ wa now mo meet ẹni yẹn ní 2014 ní Sango Ọ̀tà nígbà náà ó ń ṣiṣẹ́ ní kí lorúkọ yunifásitì Ọbásanjọ́ yìí the best university ló ti ń ṣiṣẹ́ ó ti kọ́lé ara tiẹ̀ ó dẹ̀ ń ṣiṣẹ́ comfortably ńlọ́wọ́ join wa lórí rédíò orí pé ó ní passion fún ṣe presentation so èmi gba sórí program mi yóò máa ṣèròyìn kàyéfì ń bẹ̀ all of a sudden lọ́kàn lọ gbé létà the best God bless you lọ́kàn lọ gbé létà èmi ọmọ ó bá lòun processing travelling wọ́n lù ń jìbìtì kò sí ilé tó fẹ́ dé sí mọ́ from Sango Ọ̀tà astagafula ẹ̀kọ́ ló ń ṣàforíjì kì í ṣe pé mo fi ń yẹ̀yẹ́ ẹni tí ìṣẹ̀lẹ̀ sí tó ń gangan bá wò ó kì í ṣe pé mo fi ń yẹ̀yẹ́ rẹ o mo fi ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni kí wọ́n lè ṣàṣàrò dáadáa kí wọ́n tó gbégbésẹ̀ láti ibẹ̀ ó dèrò Ìbàdàn bó ṣe dé Ìbàdàn náà ló tún sọ fún mi ọ̀gá mo ti wà ń Ìbàdàn o kí ló tó ń ṣe ń Ìbàdàn ó lòun ṣiṣẹ́ lóòótọ́ kan ṣe ń gbọ́ báyìí o ẹni tó ti ń ṣiṣẹ́ ní yunifásitì bí ó bá rí sálárì tó dáa gbà kò ní í ralẹ̀ débi pé yóò kọ́ lé tiẹ̀ irrespective tí wù kí lè yẹn ó ṣe rí wọ̀tẹ́ tó bá sàti jẹ́ pé lé tiẹ̀ ni ọyọ yàrá ọyọ pálọ̀ ọbẹ̀ Ọlọ́run ti kẹ́ ọ nǹkan kan ló fi ra blọọkù nǹkan kan ló fi ra sìmẹ́ǹtì nǹkan kan ló fáwọn tó ṣiṣẹ́ ń bẹ̀ nǹkan kan ló ra páànù tó fi kàn án béèyàn bá jẹun yóò kò lè kọ́lé so lo and behold gbaragbaragbaragbaragbaragbá ó bá tún kówó jọ ló tún ráwọn tí wọ́n ń polówó tí wọ́n ń sọ̀rọ̀ pé wọ́n ń múyàn lọ Poland iṣẹ́ wà ń bẹ̀ nǹkankan ó bá tún kówó fáwọn eléyìn àwọn eléyìn gbowó tán ní wọ́n bá kó wọn dé Cape Verde àbí nǹkan ní wọ́n bá já wọn lẹ̀ ń bẹ̀ ìyá bá mú wọn bẹ̀ lójú páálí ó ṣẹ̀ wọ́n ń bẹ̀ kó tún tó padà wálé kẹ́ni tí mo ń gbìyànjú àti mú jáde ń bẹ̀ òun ni pé orílẹ̀-èdè tó mọ̀ tó ní èèyàn sí wọ́n ní ọ̀ka lọ bẹ̀ Èkó ti dèkó gbẹ̀yìn gbogbo àwọn ìlú yìí ti dìlú gbẹ̀yìn Amẹ́ríkà ti di Amẹ́ríkà gbẹ̀yìn London ti di London gbẹ̀yìn bára Amẹ́ríkà ṣe ń fún ọ lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ṣe ń fún ọ nísìn nǹkan ti tight everybody ti súnra kì wọ́n yáhùn situation economy ńlọ jẹ́ kí wọ́n sit tight kí wọ́n tún bàtẹ́ wọn sán kí wọ́n tún ṣòkòtò wọn sán wọn ò fẹ́ sọ́rí olórí káwòdì ó gbé tiwọn lọ ni wọ́n láhùn nǹkan ní ọ̀dà bíi tàtijọ́ mọ́ so torí ìwọ tó fẹ́ múra láti lọ lèmi ṣe ń gbìyànjú àti sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n ti gbẹ́ lòmíì lẹ́ẹ̀mejì wọ́n ti gbẹ́ lòmíì lẹ́ẹ̀kẹta ẹlòmíì sọ pé this is my fourth attempt bákan náà ọ̀rọ̀ Awikonko bá wá sọ pé mi ò ní tẹ̀ láti lọ sílùú kankan wọ́n á ní mi ò láǹbẹ̀ńṣàn ìyẹn kọ́ náà ń pè láǹbẹ̀ńṣàn o sorry sir o sorry ma o èmi Àkàndá ọ̀rọ̀ Awikonko mi ò ní interest láti jókòó sí Amẹ́ríkà láti jókòó sí London mi ò ní interest mi ò lè rò lọ́la mo jẹ́ ẹni tó ní decision láyé mi n tó lè mú mi lọ Amẹ́ríkà tó lè mú mi lọ London that is Ọlọ́run ṣe mí lólówó rẹpẹtẹ as in mo máa mówó nínú owó ṣùgbọ́n kò ṣe wípé bóyá owó gàrí tí ń fi tẹ̀bà jẹ tàbí tí màá fi rẹja panla sí tí mò ń tẹ̀lé jọ láti achieve àwọn nǹkan kọ̀ọ̀kan ni màá wá kó pé mo fẹ́ fo travel out tí wọ́n á dá Amẹ́ríkà tí wọ́n á ya fọ́tò tí wọ́n á rìkọ́ọ̀dù fídíò tẹ́ máa sọ pé mo wà l'Amẹ́ríkà èmi kọ́ o à ń bọ̀sibọ́sì pé mo fẹ́ lọ iṣẹ́ ń bẹ̀
n tí ò lè mú mi lọ ni pé kí n dé country kan kí n wá change iṣẹ́ nǹkan mi ní interest because this is where I find my joy. ẹ rí kí n máa fèsì kámẹ́rà báyìí kájọ máa sọ̀rọ̀ kí n máa rí kọ́mẹ̀ntì yín o that is my joy. So kí n wá dé Amẹ́ríkà bí kí n dé London ní sìkẹ́ wá introduce iṣẹ́ kan sí mi nísìnyí kí n máa gbowó tọ́pọ̀ ńbẹ̀ owó ni mò ń rí ńbẹ̀ ìdùnnú kọ́ mọ́ sorry o lọ́dọ̀ tèmi lémi ni o n sọ pé ẹ̀yin tó kù o ìdùnnú lèmi ń fẹ́ àtowó kékeré dream láti become a billionaire kò sí ní mo fẹ́ fi ṣe Ọlọ́run dáríjì mi o bó bá wọlọ́ nínú àánú ẹ̀ tó mọ bí ṣe gbé ṣíṣe ẹ̀ dé ó lè padà sọ mí ìdálọ́la bọ̀ kò sínú àlá mi ní ọ̀dẹ́ ń ṣe pé èèyàn láǹbìṣàn sorry o tó bá bá yín lójijì o ẹ má bínú so n tí mo gbìyànjú àti mú jáde ń bẹ̀ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn làwọn ẹbí ẹ̀ ń sọ wípé wà nínú ìlú kan ó ti kú ó ti nù síbẹ̀ kí n mọ sọ Awíkókó you no need stress at all kì í ṣe pé I no need stress at all I no like stress at all ló ti kú tó ti nù ẹ̀dẹ̀ mọ́ fọkàn sí pé wọ́n wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ so kò síbi tó rírí ẹ̀dá ò sí kò síbi tẹ́dá ò ti lè rí ṣe níbi táwọn èèyàn kan ti ń complain lónìí àwọn èèyàn kan ti ṣoríire lónìí wọ́n ti ra mọ́tò lónìí wọ́n ti ra tòkunbọ̀ náà ra tuntun náà ra lòkù àwọn mọ́tò tán máa ń gbé kẹ́ẹ̀gì lé lórí òun oríṣiríṣi àwọn èèyàn ti lọ price ẹ̀ lónìí bá a ṣe ṣe táyé ò fi yípo tán tí kálukú ó fi kó ń bẹ̀ nìyẹn tí kálukú ó fi máa kó ń bẹ̀ kò sẹ́ni tó máa balance tán fún ká lọ balance tán fún Dangote kò ní máa dín pé òun tó fẹ́ kọ́ refinery sí another country wàhálà ilé ayé ni tó bá jẹ́ ní tó láròjinlẹ̀ lòun gbogbo legacy nǹkan yìí kí ló ṣẹ́kù lẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ǹjẹ́ Nàìjíríà ń san sálárì fáwọn ọmọ ẹ̀ lọ́la àtàwọn ọmọ ẹ̀ sáà ti rí president kan tó lọ tó lé Awólọ́wọ̀ kọ́ àwọn ọmọ ẹ̀ ní ó rí paint ẹ̀ o kò sí nǹkan kan nínú ilé ayé yìí ju páàsùn àníjí máa ń jọ kan lọ pápájúdé kò ní ṣe yà máa ń jọ kan ọwọ́ tí mo gbé sókè kò ní wá sókè máa ń jọ kan so kẹ́dà ó ṣe làálàá ilé ayé mọ́ níwọ̀n Yorùbá ní ìgbájò sẹ́rú lóòótọ́ ó sàn ju kéèyàn wà nílé bàbá rẹ̀ láì nísinmi lọ ìgbájò sẹ́rú gbogbo àwọn tí ń lọ sí Libya tí ń lọ káàkiri yìí iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ iṣẹ́ ìdọ̀tí ni owó ẹ̀gbin kì í rùn owó ògbẹ́ kì í rùn owó ń bẹ ń bẹ owó ń bẹ ń bi ẹ̀gbin inú ẹ̀gbin náà sì lọ́lá ń gbé ṣùgbọ́n the same Yorùbá náà lọ sọ wípé ọlá Afọláyan ò wúlò lájò wọ́n nílé bàbá ẹni láti gbé Fọláyan ti gbé yẹni kò sí comfort tó dàbí ibi tẹ́bí tára wà kò rí èèyàn jarun pálù ń bí kò rí èèyàn jarun pálù ń bí kò sílé ayé tó dùn tó ṣùgbọ́n ìlú tí ò dùn òde tí ò rójú ń lọ fa gbogbo wa tá a fi ń fò káàkiri you can't blame anybody ká ní Nàìjíríà dáa ó ṣe é gbé àwọn akẹ́kọ̀ọ́ ń jáde wọ́n ń ríṣẹ́ gidi ṣe àwọn tí ń ṣiṣẹ́ ń sò wọ́n ń bòde pàdé kò sí ní tó ní kí Nàìjíríà ó má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olórí burúkú tá a kó lé ìjọba I will keep saying it toró yeye mi pé n tá a ní orílẹ̀-èdè yìí ó tó gbogbo orílẹ̀-èdè jẹ́ ó tó wá mu gbogbo à ń béèrè fún Yorùbá nation kí Yorùbá ó nílé orílẹ̀-èdè tiẹ̀ ká ní regional government àwọn tí ó tún so lórí wa ń bẹ̀ ń kọ́ ṣé wọn ò ní fi wá ṣe business bàbá jẹ president àbí bàbá jẹ governor ọmọ náà ó tún ní interest láti lọ sí house of rep ọmọ ò ní interest láti ṣe senator lo and behold tó bá jẹ́ orílẹ̀-èdè tó dáa bí bàbá bá ti di nǹkan kan mú kí mọ̀lẹ́bí tiẹ̀ kíran tiẹ̀ kan máa jẹ léyún but lo and behold ẹ̀yin náà ni wọ́n ó ṣàfihàn àtẹ̀gùn náà fi débẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ o Ọlọ́run bá wa ṣe ilé ayé wa o Ọlọ́run jẹ́ kó orílẹ̀-èdè yìí ó dáa kó dùn gbé o Ọlọ́run bá wa tó lẹ̀ Yorùbá dáadáa so arákùnrin yẹ kílẹ̀ kó ta píìkì ńbẹ̀
ẹ̀kọ́ àkọ́kọ́ kò ní pé ó dáa láti gbìyànjú fún gbogbo ẹ̀dá nínú ilé ayé. ẹ̀kọ́ ẹ̀kejì ni pé ó dáa láti take risk. bó ṣe lọ tọ́bọ̀ mi rò pé mú nǹkan kan bọ̀ o lẹ́yìn ìgbà yẹn lọ́kàn ẹ̀ ti ṣí pòun padà lọ lé níṣẹ́. àbọ̀dé Libya ẹ̀ ló wá fún wa ní ìrírí tá a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ kọ́ra wa lọ́gbọ́n lónìí. ṣé ẹ gbàgbé ibi tí mo bá dé ó dáa kí ẹ̀dá ó ní ambition. ìyẹn gbọ́dọ̀ ní àlá, ìyẹn gbọ́dọ̀ ní vision, ìyẹn gbọ́dọ̀ ronú àti kúrò nípele tó wà bọ́ sí pele míì tó ga jù bẹ́ẹ̀ lọ. kéèyàn kàn ṣe àṣàrò ẹ̀ dáadáa kó ṣe arithmetic ẹ̀ dáadáa lórí ibi tó tún fẹ́ lọ. kó má jẹ́ from frying pan to fire because Nigeria to Libya bí ìgbà téèyàn kúrò ní orí bẹ́ẹ̀dì tó fẹ́ bọ́ sí orí ẹni ni o. Ọlọ́run dáríjì mí o bóyá ó ti dá rí ṣùgbọ́n dídá Libya táwọn èèyàn ń lọ ńgbà náà kì í ṣe sẹ́gidi náà wọ́n lọ sí ń bẹ̀ o. àwọn ọmọbìnrin wa kọ̀ọ̀kan ṣe ṣàgálà ń bẹ̀ ṣàgálà ni wọ́n ń pè ní ọmọ ọ̀dọ̀. àwọn tí sì ń rówó dáadáa ń bẹ̀ iṣẹ́ olóṣó wọn lọ ń ṣe ń bẹ̀ iṣẹ́ olóṣó wọn lọ ń ṣe ń bẹ̀ as far back as 2012 ni mo ti lẹ́nìkan tí ń ṣe ń bẹ̀. èmi tí mo wà so calculative ó wálé láti Libya ńgbà náà ọmọ Èkó ni so ó wá dúró sẹ́gbẹ̀ẹ́ mi ní wá ń kọ́ làwọn tó wà ń bẹ̀ náà wá ń kọ́ lẹ̀ wá ń pe ọmọ mi iṣẹ́ mélòó ló ṣe lónìí iṣẹ́ mélòó ló ṣe lónìí iṣẹ́ mẹ́ta wá o ọmọ mi ti jí ń gírì mo ní àwọn kìíní rè ara bí rè torí iṣẹ́ mélòó ló ṣe iṣẹ́ méjì mẹ́ta iṣẹ́ mẹ́rin iṣẹ́ márùn ọmọ mi ti di action ìwọ náà ìwọ náà o ti fẹ́ gbapò mọ́gà ẹ lọ́wọ́ o láàmú lára abilé lẹ́yìn. kì í dẹ̀ wá ṣe pé wọ́n lówó náà dàbí alára àwọn kan ni wọ́n fi wọ́n ṣe àwọn yẹn ni mama de mama àwọn yẹn ni ó ṣàtọ́kùn wọn wá sí Libya àwọn yẹn ni ó sanwó wọn wá sí Libya wọ́n wá ní gbogbo owó táwọn fi gbé yín wá o iye báyìí lọ jẹ́ o iye báyìí lẹ́sìn fi san iye ọdún báyìí lẹ́ẹ̀ fi san. láyé ìgbàdàn ńgbà wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ oṣù 6 lẹ́yìn sanwó ǹgbọ́ yá oṣù 6 wọn ò tí àwọn tí ń gbé wọn wọlé lọ́rùn mọ́ wọn yí sọ́dún kan ǹgbọ́ yá wọn yí sọ́dún kan àbọ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ní Cairo nísìn wọ́n lè sọ pé wọ́n ó gbé ọ wọlé kó wá iṣẹ́ ń bẹ̀ iye owó wọn ní páǹsì ní euro tiwọn lọ́hùn àbí páǹsì wọn san ní náà lò ní Egypt ni no euro ni euro wọn kò dàbí ti euro gangan o bọ̀ euro náà ni wọ́n ń lò so calculation iye tó jẹ́ ní náírà náà máa sọ fún ọ ni wọ́n náà wá gbé ó bẹ́ta ti bíbá ẹ̀ náà ẹ jẹ́ máa lọ ńgbọ́n bá gbé ọ débẹ̀ ó fi ọdún kan àtààbọ̀ ó fi sin ọ̀gá rẹ̀ bó bá ń gba for example bó bá ń gba 200,000 naira ọ̀gá ọmọ yọ bẹ́yà 10,000 tó bá láàánú yọ ọmọ yọ 20,000 fún ọ́n bẹ̀ ńgbọ́n jẹ́ pé obìnrin ní ìwọ náà ra páàdì ó ṣe nǹkan oṣù nǹkan ó sá jẹun wọ́n máa fún ọ lélẹ́yìn ọ̀dọ̀ ọ̀gá wọn ni wọ́n sì máa ń that is ọ̀dọ̀ ọ̀gá tán tí iṣẹ́ náà máa ń wà títí dé ìparí oṣù bí ọjọ́ 2-3 wọn lọ lò ń lé tiwọn ìmíì tiẹ̀ wàá gbọ́n kò ní gbalé ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ ní ọ̀nà máa gbé ọ̀ràǹdì so bó wá ní kì í ṣe é dọ̀ràn ìmíì tó wà lọ́dọ̀ ọ̀gá ẹ̀ tó wá wò pé òun rewó kọ́gá ọmọ bó ń ṣèfò owó ńgbà tí ó bá gbowó ni ó tún di wàhálà wọ́n lè di nǹkan sí lẹ́rù wọ́n lè di góòlù sí lẹ́rù wọ́n á lọ jalè wọ́n fà lọ́lọ́pàá lọ́wọ́ kò ní rí sálárì gbogbo tó ti rejọ síbẹ̀ gbà torí àwọn tán ń pè ní Arab country yẹn wọ́n dé ń jí o wọ́n dé ń jírọ́ wọ́n burú ní jẹ́ bẹ́ẹ̀ wọn láàánú kọ́bọ̀ ilébele bí kẹ́ẹ̀sìn wọ́n lọ́fẹ̀ẹ́ ní mọ́ wá sọ́kàn wọn so wọ́n ibi tán bá ti ń gbé ọ lọ sẹ́wọ̀n gan ò ní rántí láti béèrè owó mọ́ so àwọn kọ̀ọ̀kan tó bá gbọ́n nù wọ́n bá ti mọ̀ pọ́dọ̀ ọ̀gá làwọn máa sùn wọ́n wá sọ fọ́gá yẹn pé àwọn lọ́kọ ńlé o àwọn sì láwọn ọmọ ńlé o bá àmọ́ tí màárì gan ọ sọ pé ọlọ́mọ ńlé o sì níyà arúgbó ńlé tó fẹ́ máa sanwó fún lóṣooṣù tó jẹ́ pé torí wọn náà ló ṣe wá èèyàn lè sọ pé olódì ìyá òun síìkì ó dẹ̀ ní iye oògùn tí máa ń lò lóṣooṣù àtọ́mọ ohun tí ń bẹ lọ́dọ̀ wọn bó bá jẹ́ 200 ní sálárì ẹ̀ ó yà àdọ́gbọ̀n sọ fọ́gà ẹ̀pọ̀n pé gbogbo oògùn tí wọ́n rà gan bíi 300,000 ni ṣùgbọ́n iye tí sálárì tí wọ́n ń gbà yóò máa ṣe díẹ̀ nínú ẹ̀ ọ̀rọ̀ a máa ṣe ìfowó ẹ̀ síbì kan ìní ò fi jẹ́ pé ńgbà tó o bá ṣe tán láti kó ń bẹ̀ ó rí nǹkan dé bá
majority wọn ò ní fẹ́ kẹ́ ẹ lọ mọ́ pàápàá jùlọ tẹ́ bá ti má wọn ọmọ wọn lára ń gbọ́jẹ́ pọ̀ ọmọ wọn náà lẹ́ ń bá wọn tọ́jú bá wọn múra fún ọmọ wọn ò lè dáṣọ fọ̀ ọmọ wọn ò lè dáṣọ ká ẹ̀yin lẹ́ bá wọn ká ẹ̀yin lẹ́ bá wọn fọ̀ ẹ̀yin lẹ́ bá wọn tẹ́ bẹ́ẹ̀dì ẹ̀yin lẹ́ bá wọn tún léṣe ẹ̀yin lẹ́ bá wọn dáná oúnjẹ and so on and so forth. náà mo bá ti wá yùsì mọ́yìn ìyá àti bàbá wọn ò ní fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ mọ́ ṣùgbọ́n wọn ò ní lè fọ́ọ̀sì yín wọ́n mọ̀ pé ní determination wọ́n kàn wá nǹkan kọ́ yín lọ́rùn ni. so gbogbo àwọn ibi táwọn èèyàn wá ń lọ́nu anywhere àtàwọn èèyàn bá wà kọ́kọ́ encourage wọn ná ṣàdúrà fún wọn pé wọn ó délé láyọ̀ wọn ó kórè oko délé mọ́ calculate ní tó fẹ́ gbà lọ wọn because àwọn tán lọ náà wọ́n fi bùkátà lẹ̀ lé kan tó lọ ni àwọn tán lọ náà wọ́n láwọn èèyàn tó dúró lé wọn lọ́rùn nínú ẹbí wọn because bó bá wà nù platform nísìnyí táwọn èèyàn bá ti rí nọ́mbà Amẹ́ríkà nọ́mbà London wọ́n bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀gì wọn privately nísìnyí ibi táwọn èèyàn yóò lórí burúkú dé ní jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ jáde kó nu platform lórí kó nu group ní orí WhatsApp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ well Àkàndọ̀rà Awikonko kákan fi àwọn nǹkan wọ̀nyí káàdì mọ́wọ́ lára ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ ò ní pé má máa dẹ́jà o bíi tèmi o èmi á máa dẹ́jà o gbogbo má ṣe lèmi máa ń ṣe èmi Àkàndọ̀rà Awikonko lèmi sọ o gbogbo má ṣe lèmi máa ń ṣe ń tèmi. Abba Father, God bless you sir mi ní wáyé tí o ẹ ṣe mo dúpẹ́ sir mi ní wáyé tí náà ò ní tán wo yín. So like I said so mọ̀ pé ẹ má forí wórí nílé ayé o àyànmọ́ kálukú ti wà lọ́tọ̀ọ̀tọ̀ o nkádàrá Kẹ́hìndé ọ̀dàmọ́ ti táyé ọ̀dàmọ́ ti Kẹ́hìndé ẹ̀rọ ra o ọ̀run lẹ́yẹ àgbégbó tí mo sùn ń bọ̀ o akọ́láwọlé tún gbé tuntun dé o ọkọ̀ táyé lolú àwa ìlú ń fẹ́ mi lóye ó ní bó ti ń dún lọ́wọ́ orí kan bọ́ọ̀dì yó. So mọ́mọ́ dẹ́jà má gbàgbé tí mo kọ́kọ́ sọ o ẹ kọ́kọ́ máa wo WhatsApp yín bílẹ̀ bá ti mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í dáa ká máa pa fóònù wa lálẹ́ nǹkan lè ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ èèyàn tán fẹ́ sáré inform èèyàn ò ní rí receive ṣùgbọ́n nísìnyí bọ́ọ̀ bá tiẹ̀ wá rí kọ́ọ̀lù receive lóru kó jẹ́ pé táyì tó fẹ́ sùn kẹ́yìn èèyàn bá disturb ẹ èmi ò fi fóònù mi sí silent I will never off my phone má máa pa fóònù sùn. Wow Mr. Olùsànyàmí ẹ má bínú o irun mú lówó ni o ó ṣòro fàtú o so kí n rí kí n má lè appreciate ní ọkàn mi ò ní sí ọkàn mi ọkàn wà ń bẹ̀ mi ò lè gbé e. Ok Mr. Olùsànyàdàdà mi ní wáyìntì gbogbo àtẹ́lò láyé ẹ̀ ní mọ̀ nira sà. So like I said má máa pa fóònù ẹ sùn àwọn èèyàn kan lè call èèyàn lóru kan fi disturb èèyàn lè má rọrùn yẹn sùn mọ́ but fi sí silent so that iye miss call tí ń bá rí màá lè pè wọ́n padà tí lè bá mọ́. Yes, God bless you sir Mr. Dada Olùsànyà, God bless you sir. Then bílẹ̀ bá ti mọ́ mo rò pé ìyẹn òun ṣe ń téèyàn gbọ́dọ̀ máa sọ gan gbogbo ala gbọ́dọ̀ máa wò but guy yìí ò wo mẹ́sẹ̀jì ẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn kó tó jáde nǹkan méjì ní ìbá láǹfààní àti mú jáde ńbẹ̀ one ká ló wò ó dẹ́jà ó tún lọ ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ sí ó yẹ kó máa bọ àbúrò ẹ̀ ni nísìnyí ó yẹ kó rí àbúrò rẹ̀ gẹ́gẹ́ bí mẹ̀sáyà ó ti padà wálé o lẹ́yìn incident yẹn ó ní tó wà lẹ́mìí ò ní pé òun fẹ́ padà lé ó sì ti padà délé nísìnyí látijọ́ tó ti délé ṣébi pa ibi ọ̀pá o gbogbo orí kọ́ ni máa ń rìnrìn àjò káàkiri kò sẹ́ni tí máa ń sọ pé rìn àjò rírìn ò wu òun ó wu èmi náà mo fọlọ́ ń búra kí n dé Amẹ́ríkà kí n dé London kí n dé Canada ó wù mí ṣùgbọ́n ìkankanú ẹ̀ ò wù láti bá tí mo ti kéré ni o ìkankanú ẹ̀ ò wù mí láti jókòó sí ẹ̀hàn pé ọ̀tọ̀ ni pé kéèyàn fẹ́ relocate mi ì lè ever relocate sí Amẹ́ríkà mi ì lè ever relocate sí London Ọlọ́run ní jẹ́ kí n rí àdánwò tí ó mú mi relocate síbẹ̀ so mi ò lè ever rò pé mo fẹ́ relocate síbẹ̀ that is what I'm saying but mo ní àlá mo ní dream pé kí n visit ibẹ̀
kó jẹ́ pé lọ́jọ́ iwájú màá lè rí ìròyìn Amẹ́ríkà rò, màá lè rí ìròyìn London rò, màá lè rí ìròyìn Canada rò. Ṣùgbọ́n tí àlá yẹn bá fẹ́ ṣẹ, mo gbọ́dọ̀ di olówó rẹpẹtẹ. Kì í ṣe pé bóyá mo máa kó 10 million naira mi jọ. Pé mo mọ business mo lè invest 10 million naira sí. Ó jọ pé mo fẹ́ lọ ya fọ́tò l'Amẹ́ríkà kò lè wáyé. Ní tèmi ń sọ nìyẹn o. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà ẹ má rí gẹ́gẹ́ bí ẹni pé ibi tẹ́ wà kò dáa. Fantastic place. The best, the greatest country in the whole wide world. America ni. Dream anybody ní láti lọ síbẹ̀. It's my dream too. But ó kù olóòótọ́. Owó ni. Owó ń sì gbọ́dọ̀ pọ̀. Mo gbọ́dọ̀ ní owó fúnra lára mi rẹpẹtẹ kí n lè mówó nínú owó, kì í ṣe lásìkò tí mò ń tẹ̀lé owó jọ. Ẹnìkan sọ pé tó ń bá ṣe kíní kó ń travel. Mo ní traveling wà fẹ́yàn tó lówó lọ́wọ́. If you have your money, at least you are controlling more than 50 million naira in out. America ó fọ́n fisa. America ta sọ pé tough. Canada ta lọ tough. On control 100 million naira, 200 million naira. Wọ́n dẹ̀ mọ̀ pé o ní business tó wọ́ tiẹ̀. Wọ́n fọ́n fisa. Because lérò ọkàn wọn, o lè wá jókòó sílùú àwọn. O ti ní investment ńlé tó lè fi ilẹ̀. O ti make owó ẹ̀ tẹ́lẹ̀. Kì í ṣe pé kọkàn dé, kọkàn wá jókòó sọ́dún. America ò fẹ́ tó fẹ́ jókòó tí wọ́n lọ́rùn. Ló fi dàbí ẹni pẹ́lú mi yọ sọ pé ó fẹ́ lọ ṣàbẹ̀wò lásán ni ó fi dìpa gbá sọ̀hún. Ẹlòmí ó sìn yẹn lọ ni ó fi dìpa gbá sọ̀hún. You can't blame them. And they do have their ways. Wọ́n dẹ̀ ń rí ṣe because majority wọn ló forí mẹ́yìn wọn kọjá àyè wọn. Ẹlòmí ó lọ lónìí yóò mọ̀ sí fra pàpà káàkiri ni kò tí ì rí nǹkan kan o yóò ti change accent nígá. Yọ̀ ẹgbẹ́ mi lọ Amẹ́ríkà fún dídí ọdún 100 aláìdè mi ò lè yàtọ̀. Ọ̀yọ́ tí mọ̀ràn náà mọ̀ràn yìí. Akẹ́dọ̀ ọ̀rọ̀ Awikonko àjáwọ̀ àrà Awikonko àsọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. So guy yọ gbọ́dọ̀ mú àbúrò rẹ̀ gẹ́gẹ́ bí áńgẹ́lì tiẹ̀. Ó lálàá ó dẹ̀ ṣẹ́ lọ́jọ́ yẹn gangan. Ẹ̀gbọ́n yìí bá ti kú. Kò sẹ́ni tí ó lè open fóònù ẹ̀ tí ó fi mọ̀ pàbúrò ẹ̀gán tiẹ̀ ti send message sí pé kó má jáde. Tí bọ̀bọ̀ yẹn bá dáhùn tàbó ti rí fóònù yẹn gbà lọ́wọ́ wọn kò ní rí message yẹn kò ní rí láíláí. Torí line yẹn ti lọ́nu ṣé yóò lè retrieve line ní Libya. Sábúrò ẹ̀ máa lè reach ẹ̀ mọ́ kò ní lè reach ẹ̀ mọ́ tí kádàrá bá tún sọ pé wọ́n tún fojú kanra ló tún kù. Majority ọmọ Nàìjíríà ń bẹ nínú ẹ̀wọ̀n ní Libya lónìí. Ọmọ ọ̀rẹ́ mi ń bẹ láàrin wọn. Awi fún títí kò gbọ́. Ọmọ ń bẹ. Wọ́n rí pé tẹ́lẹ̀ màmá ẹ̀ lóhun ò rí pé mọ́. Classmate mi ni màmá ẹ̀. Ó ti di nǹkan mi kò wá happy mọ́. Àwọn àfáà ti gbowó. Àwọn pásọ̀ ti gbowó. Àwọn aláwo ti gbowó. Èmi mo ní ọmọ fún èèyàn kankan lówó mọ́. Gọ́ọ̀mẹ̀ntì ló lè help wọn. Lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì Ọlọ́run àti kádàrá ló tún kù tó lè pé kan tú wọn lẹ̀lẹ́wọ̀n bóyá tọ́jọ́ wọn bá pé tàbí kankan ṣàánú wọn.